Aláròyé máa wí o. ohun tí yóò ṣẹlẹ̀ nìyí tí ẹnikẹ́ni bá gbìyànjú láti da ìbò gómìnà ọ̀ṣun rú. Davido. ọmọkùnrin olórin ní David Adeleke ti sọ wípé òun kò ní bẹ́ṣù bẹ́gbà láti béèrè fún ìrànlọ́wọ́ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump tí òun bá gbàgbọ́ pé kò sí ìdìbò tó lọ nírọ̀wọ́rọsẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun lọ́jọ́ 15 oṣù kẹjọ ọdún 2026 yìí. Lásìkò tó ń sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wérọ̀ kan nípa èròǹgbà rẹ̀ láti ṣe òṣèlú àti ohun tó rò nípa ìdúróore ètò ìdìbò lórílẹ̀‐èdè Nàìjíríà ló sọ̀rọ̀ náà. David, ẹni tí gbogbo ayé mọ̀ sí Davido, sọ wípé ohun kan tó dájú ni wípé ìlú mọ̀ọ́ká ni òun àti pé òun ní àwọn alátìlẹ́yìn tó pọ̀ láti jáwé olúborí nínú ìdìbò kídìbò tí òun bá ti kópa lọ́jọ́ iwájú, ṣùgbọ́n ó dìgbà tí ètò ìdìbò wa bá di alákòyawọ́ kí òun ó tó gbèrò láti darapọ̀ mọ́ òṣèlú. Gẹ́gẹ́ bó ṣe wí, ó dìgbà tí a bá tó ní ètò ìdìbò tó gbé oúnjẹ fẹ́gbẹ́ tó gbà wó bọ̀ kí n tó darapọ̀ mọ́ òṣèlú, nítorí mo mọ̀ wípé kò sẹ́ni tó lè fìdí mi rẹmi nínú ìdìbò tí ìdìbò bá lọ nírọ̀wọ́rọsẹ̀ tí àwọn olùdìbò jáde dìbò wọn láìsí wàhálà, mo máa jáwé olúborí ṣáá ni. Ṣùgbọ́n pẹ̀lú wípé ohun tó ń ṣẹlẹ̀ báyìí kò sí àkóyawọ́, ṣe ni wọ́n kàn ń kọ èsì ìdìbò. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ètò ìdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun, Davido sọ wípé gbogbo ara lòun fi ń kíyèsí bí gbogbo ètò náà ṣe ń lọ, òun sì fẹ́ mọ bí àwọn tí ọ̀rọ̀ ìdìbò náà kàn nípínlẹ̀ Ọ̀ṣun ṣe fẹ́ ṣe é. Ó ní tí ètò ìdìbò náà kò bá wá tẹ́ òun lọ́rùn, ó di dandan kí òun kó ẹjọ́ lọ bá ààrẹ Trump àtàwọn olóko mìíràn káàkiri àgbáyé láti dá sí i. Davido ní wọ́n máa rò pé àwàdà ni. Tí ètò ìdìbò yẹn kò bá tẹ́ mi lọ́rùn, mo máa lọ sí ọ̀dọ̀ ààrẹ Trump ní White House, mo máa pariwo pé kí wọ́n ràn wá lọ́wọ́. Ṣe ni Trump kàn máa sọ wípé ó dàbí ẹni pé olórin kan láti orílẹ̀-èdè Nàìjíríà ń bá mi sọ nǹkan kan, fọkàn balẹ̀. Nígbà tó fẹ́ parí ọ̀rọ̀ rẹ̀, Davido ké sí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun láti gba àlàáfíà láàyè nínú ìdìbò náà. Ó sì ké sí àwọn tí wọ́n bá ń gbèrò láti dárúgúdù sílẹ̀ nínú ìdìbò náà pé ẹ fi Ọ̀ṣun lọ́rùn sílẹ̀ o. Ká má gbàgbé pé látìgbà tí ètò ìdìbò Ọ̀ṣun ti ń súnmọ́ etílé ni àwọn àgbààgbà ẹgbẹ́ òṣèlú APC, àwọn gómìnà àtàwọn olóyè ẹgbẹ́ gbogbo ti ń sọ wípé gbogbo ohun tó bá gbà làwọn máa fún un àfi kí ẹgbẹ́ APC ò jáwé olúborí nínú ètò ìdìbò náà. Ọ̀rọ̀ ń sì le débi pé ojoojúmọ́ ni ọmọ ẹ̀gbọ́n gómìnà Ọ̀ṣun náà David Adeleke àtàwọn gómìnà kan fi ń tàkòtò ọ̀rọ̀ síra wọn. Bákan náà ni Davido pe ìpàdé àwọn oníròyìn lọ́sẹ̀ yìí níbi tó ti rọ àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun pé kí wọ́n jáde dìbò wọn nírọ̀wọ́rọsẹ̀, tó sì rọ àwọn ìgbìmọ̀ tí wọ́n ń gbé kalẹ̀ láti mójútó ìdìbò ọmọ ẹgbẹ́ wọn Oyèbámíjí pé kí wọ́n gba àlàáfíà láàyè nípínlẹ̀ Ọ̀ṣun kí wọ́n sì bọ̀wọ̀ fún ìpinnu àwọn olùdìbò níbẹ̀. Ó ní ìbò tí kò la wàhálà tàbí ìtàjẹ̀ sílẹ̀ lọ ni kí wọ́n dì nítorí ẹ̀mí àwọn ènìyàn ìpínlẹ̀ náà ṣe pàtàkì ju ìdìbò tó fẹ́ wáyé yìí lọ. Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.